ìyàwó ọlọ́lá jùlọ gómìnà nurudeen jackson adémọlá adélèké ti ìpínlẹ̀ ọ̀ṣun, ìyẹn obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ ọ̀ṣun, the first lady of ọ̀ṣun state, arábìnrin ngozi adélèké ó mà ti tú àṣírí nípa ijó tí ọkọ ẹ̀ ìyẹn gómìnà adémọlá adélèké máa ń jó. ìyẹn àṣírí tó wà lẹ́yìn ijó tí gómìnà adémọlá adélèké máa ń jó, tí obìnrin náà tó sì ti jẹ́ kó di mọ̀ wípé kò sí òótọ́ ọ̀rọ̀ nínú wípé gómìnà adémọlá adélèké wípé bóyá ijó tó ń jó kì í jẹ́ kó ríṣẹ́ ṣe. ó ní gómìnà ó ń ṣiṣẹ́ dáadáa, ó mọ nǹkan tó ń ṣe o, ṣùgbọ́n ó jẹ́ ẹnìkan tí ó ti ń jó tipẹ́ tó sì ní ijó ẹ̀ kó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní ọdún yìí tàbí ọdún márùn-ún sẹ́yìn. ó lọ gbogbo àwọn tó bá súnmọ́ adélèké dáadáa ènìyàn yóò mọ̀ pé ó ti ń jó tipẹ́, kódà ó ní lóyún ọdún díẹ̀ sẹ́yìn táwọn ṣe ìgbéyàwó. ó ní láti àárọ̀ ọjọ́ kan sí ọjọ́ kejì ní gómìnà adémọlá adélèké ọkọ òun ló fi jó. nínú ọ̀rọ̀ tí ngozi adélèké tó sọ ètí ìwé ìròyìn Vanguard tí wọ́n gbé jáde, ìyẹn ló ti jẹ́ kó di mọ̀ wípé ó ti pẹ́ tí òun ti wà ní ilẹ̀ yorùbá gẹ́gẹ́ bí ọmọ Ìgbò. ọlọ́mọ bíbí ìpínlẹ̀ Imo lòun, ṣùgbọ́n wọ́n gbé òun wá sí ìlú ìbàdàn ní ilé olúyọ̀lé ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti wá ṣiṣẹ́ àgùnbánirọ̀ ìyẹn NYSC, tó sì ní ilé ìfowópamọ́ kan tó ti kú báyìí tó ń pè ní General Bank. ibẹ̀ ni wọ́n gbé òun sí, ṣùgbọ́n tó ní wọ́n padà gba òun gẹ́gẹ́ bí òṣìṣẹ́ níbẹ̀. ló sì ní òun ti di ara ilẹ̀ yorùbá kó tó di pé òun pàdé adélèké tí àwọn fẹ́ra wọn. ọdún 2019 ló lóun kọ̀wé fipò sílẹ̀ ní iléeṣẹ́ ìfowópamọ́ náà láti lọ kọjú mọ́ òṣèlú ọkọ òun láti ràn ní ọwọ́. ngozi adélèké wá sọ̀rọ̀ nípa ijó ọkọ ẹ̀. ó ní orílẹ̀-èdè United States of America làwọn ti pàdé. ó ní láti ìgbà tóun ti máa ló ti máa ń jó gidi. ó ní ìjẹ́ tiẹ̀ mọ ìdí tó fi ń pe ọkọ ní Jackson. ó nítorí ijó ẹ̀ náà máa fi ń pè ní Mike Jackson. ṣe rántí pé àgbà ìràwọ̀ ńlá olórin takasúfèé orílẹ̀-èdè Amẹ́ríkà Michael Jackson òun náà máa ń jó ijó. ó nítorí àná ṣe ń pe ọkọ ní Jackson nítorí ijó tó máa ń jó yìí, tó sì ní ijó yìí kì í ṣe nǹkan tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. kódà ó ní nígbà táwọn ṣe ìgbéyàwó, ó ní fún odidi wákàtí 24, odidi ọjọ́ kan lọ́kùnrin fi jó látàárọ̀ di alẹ́. di ọjọ́ kejì, ó ní gbogbo àwọn ará ìlú àwọn kan pariwo ni pé àwọn ò rírú eléyìí o, nítorí pé ayẹyẹ ìgbéyàwó náà ní arinrin. ó sì jẹ́ èyí tí adélèké tó ti jó kọjá sísọ, nítorí pé ọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ gbajúmọ̀ olórin jùjú Shina Peter ló mú wá àti olórin kan. kódà ó ní bí àwọn èèyàn bá ń bu adélèké pé ń jó, àwọn ẹbí àwọn máa fi wọ́n rẹ̀yìn ni pé ṣóṣẹ̀ wá bẹ̀rẹ̀ jó ni, ó ti àwọn lọ́rùn bẹ́ẹ̀. Ngozi tó wá jẹ́ kó dì mọ̀ pé àwọn ẹbí adélèké wọ́n súnmọ́ ẹ̀yà Ìgbò dáadáa, nítorí pé ìyá wọn olóògbé Esther adélèké ọmọ bíbí ìpínlẹ̀ Enugu ni. bẹ́ẹ̀ ló jẹ́ kó dì mọ̀ pé ìpínlẹ̀ Abia ni wọ́n bí gbogbo àwọn adélèké àtàwọn ọmọ yẹ̀ sí, nítorí pé bàbá wọn olóṣìṣẹ́ ní ilẹ̀ Ìgbò. tó sì jẹ́ kó dì mọ̀ wípé ẹbí alálùbáríkà ìní ẹbí àwọn adélèké.